Àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ àṣetán ó wá ń dà kan. Àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ àṣetán ó wá ń dà kan. Màmá ṣe o àbámọ̀ ò ṣe, màmá ṣe o àbámọ̀ ò ṣe. Erupe Ile, Erupe Ile, Erupe Ile, Erupe Ile. Àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ àṣetán ó wá ń dà kan. Àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ àṣetán ó wá ń dà kan. Màmá ṣe o àbámọ̀ ò ṣe, màmá ṣe o àbámọ̀ ò ṣe. Erupe Ile. Irú wàhálà wo ni wá kọ́ tó yẹ kí n fi certificate mi kí n lọ fi wá iṣẹ́ kí n máa ṣiṣẹ́. Ṣé bọ́ sọ wípé àtẹ́lẹwọ́ ẹni kì í tàn ní jẹ ni? Kí ló dé tí mo fàyè gba àtẹ́lẹwọ́ tèmi kó máa tàn mí jẹ? Mádẹni tó mú rí ọkùnrin ọ̀tún àti tòsí, mo wá ń lu gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. Mo wá ń fìyà jẹ lẹ́dàá àwọn ẹni ẹlẹ́ni. Àti bẹ́ẹ̀ pé àǹtí, ẹ jọ̀ọ́ má bínú. Ẹ dẹ̀ ṣọ́ rí pé àǹtí bíi pé nìkan ni wọ́n ń gbé nílé. Lágbára Ọlọ́run, ṣe rí bí gbogbo nílé ìbò ṣe tóbi tó, àwọn ọlọ́wọ́n bá jogún ẹ̀ fún. Kò dẹ̀ sọ́kùnrin kankan tó ń bá wọn gbé. Ẹ wò sísítà, ṣe rí tẹ́ bá ń gbọ́ young money àǹtí bíi pé ló ń jẹ́ bẹ́ẹ̀. Bó dẹ̀ ṣe wà yẹn, wọ́n tún máa ń fowó ṣàánú. In fact, àwọn ló tún ṣe mí gan dé level tí mo wà. Really? Yeah. Lọ máa ṣàánú èmi náà, má gbàgbé mi o. Olúwa dé mi náà lóhùn o. Sísítà, kí wàá ní jíjẹ báyìí? Kò sí anything tẹ́ bá béèrè nílé ìta ni. Kò má sí nǹkan tẹ́ bá gbé fún mi tí mi ò ní jẹ. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan tẹ́ máa kọ́ bá mi ṣe náà, ẹ bá mi wá nǹkan tó bá tutù kí n mu. Àǹtí náà ló ń pè mí. Àwọn kọ́. Hello, Abímbọ́lá. Ìyá báwo? Mo wà okay. Ibo ló wà? Mo wà ní Legacy Estate. Àǹtí gan ti dé. Kí ló ń ṣe ń bẹ̀? Ó kàn wá sọ́dọ̀ sísítà mi ni. Mo fẹ́ wá kó ti bí yẹn fún ẹ ni. Ó ti bá mi rí. Ó ti pé àbí? Má bọ̀. Mo ń expect ẹ. Number 4 Legacy Estate ni mo wà. Okay, number 4. Mo mọ̀ bẹ̀. Màá pè ẹ́ tí n bá ti dé bẹ̀yẹn sí. Èmi náà máa dúró síta díẹ̀. Ó ṣe. Wọ́n lọ ṣàánú èmi náà o. Àbírọ̀ ni kí èyí ń pa ni. Wọ́n lọ ṣàánú èmi náà o. Àti bí n pé. Sorry, àbáṣe ẹ̀ ń ṣiṣẹ́ ni. Mo gbé ọkọ̀ wá síbi ìgbà yìí ni ẹni ò dé jáde látàárọ̀. Ṣe máa gbé mi gbà yẹn. Okay, Legacy Estate mo lọ. Ọ̀gá fún tó jẹun ló ń ṣe bí àlejò ṣàlejò ní ẹ. Àǹtí mi gbogbo tẹ́ fún yín náà ti pọ̀ dáadáa. Ó ti jẹun, mo ti yó. Báwo? Àǹtí mi ló pè mí wá. Ẹ̀yà kẹjá aláàjọ sí. Okay, ṣé àwọn ló sọ pé wà lọ́dọ̀ wọn? That's good.
tí wàá fà. Mo okay, mo ní kí sáré wá kó owó ẹ̀ ni. Nínú àbí gbogbo ẹ̀. Àná kò ṣe gbogbo ẹ̀, mo kàn sọ pé owó lówó ló máa jẹ sí 15,000 ló wà báyìí. 15,000 ni mo ti ka ó pé. 15,000. Yeah. Báwo ló yẹn ṣe báyìí? Mo sọ fún ẹ pé mo need 40,000 naira. Ó wá kó 15,000 naira wá fún mi. Kí ni kí n fi ṣe? Ibo ni màá ti rí 25,000 naira tó kù? Ibo ni mo ti fẹ́ rí? Abímbọ́lá, tí ẹ try láti máa appreciate lẹ́kọ̀ọ̀kan. Okay, ó sọ fún mi pé o need 40,000, mo fún ẹ 15,000. Ṣé bí wàá tiẹ̀ yìí fún mi ní time díẹ̀ kí n fi lè fún ẹ ní 25,000 tó kù? Báwo ni mo ṣe máa rí 25,000 naira ní èní sí ọ̀la? Ó máa rí wọn ò lè ta nǹkan tó fẹ́ rà fẹ́ lómi. Tó bá pẹ́ lè fún wọn sí wọn ti mọ̀ pé wọ́n ló fẹ́ rà. Bọ́túndé, nígbà tó mọ̀ yìí pé o ò tún bàbá wọn ṣe, ó bá ti má pọ̀ mọ́ alákàrà. Ó bá ti má promise mi rárá pé owó yìí ò máa rí fún ẹ. Mo dẹ̀ nídìí ẹ̀ ní ọ̀la ni mo nídìí ọ̀la. Mi ò sọ pé ọ̀túnla ọ̀la ni mo nídìí ẹ̀. Ó wá kó 15,000 naira fún mi nínú 40,000. Gbogbo nǹkan tó ń sọ lẹ́nu ń gbọ́ náà. Ó ṣá mọ̀ pé èèyàn wà lẹ́gbẹ̀ẹ́. Tí wọ́n máa wọ́n kí wọ́n gbọ́ sísà mi, jẹ́ kó gbọ́. Jẹ́ kó gbọ́ náà. Jẹ́ kí n kò fún mi lè jẹ́ sáré ó jù lọ. Màá fún ẹ jù lọ. Ó ṣe máa hó jù lọ. Kó tó rí 25,000 naira kó wá fún mi. Sí. Ẹ ṣe ẹ kú tọ́jú wọn. Yes, ma'am. Àǹtí mi, ẹ wá sí mi tí máa ń lọ. Owó ìtìbá múùdù mi jẹ́. Ẹ wá sí mi ṣe ti gbọ́. Fáàlì bí ọba yìí ti bá múùdù mi jẹ lórí èèlò. Ara kan tí máa ń sọ fún ẹ nìyí. Mo ní kó wake up kó o sọjí sáyé ẹ̀. Wọlé tí mò ń gbé yìí, máà sójà kan ló ń sanwó ẹ̀. Wo mọ́tò tó wà ńlẹ̀. Fàyàwọ́ máa kan tó kọ̀ gbùrìn dáadáa wá sọ́dọ̀ mi. Òun ló ra mọ́tò yìí fún mi. Bí mo ṣe ń travel out tí mò ń lọ tí mò ń bọ̀ àwọn èèyàn ló sanwó tíkẹ́ẹ̀tì náà mi ò ná kọ́bọ̀ nínú owó mi láti sanwó tíkẹ́ẹ̀tì àdé ń bẹ̀ ẹ̀ sọ ó fẹ́ sọ jí ara ẹ̀ mo ní kò yé fẹ́ ẹni tẹ́yìn méjì jọ ń kàwé pọ̀ kí ló tó ń fẹ́ èló ló ní tó fẹ́ fún ẹ òun ló béèrè owó sì tí ò rí fún ẹ fẹ́ àwọn married man to the call tó yẹ pé wọ́n á tọ́jú ẹ wọ́n á fowó bá tiẹ̀ jẹ́ wọ́n á fowó tú ẹ ṣe ọmọ yìí o. Sista mi kéde máa wo inú mi dé wake up o inú dẹ̀ sọ jí o ṣé rí owó tó kọ̀ mú wá fún mi mo kàn charge ní 40,000 yẹn ni o ó tún wá kó 15,000 naira fún mi owó mugun ló tiẹ̀ sọ́nà ṣe rí àìmọye ọkùnrin wà lọ́wọ́ mi lóríṣiríṣi tí máa kó lágbájá mo ní 20,000 lágbájá mo ní 10,000 ọ̀rẹ́ 30,000 ó máa ń kó fún mi tí má fi máa kó owó papọ̀ báyìí ó máa dóde ní àǹtí mi solution mi every month ọkùnrin náà ló ń sanwó ẹ̀. ó dẹ̀ ìsọjí lóòótọ́ mo tẹ̀lé pé wake up èló ni gbogbo owó tó ń ka yìí mo ń lè mú ìyàrá ní 40,000 ìyàrá kọ́lẹ̀ fún mi 10,000 mo ń subscribe lónìí subscription 1,000 per month èmi tún jẹ́ pé owó travelling mi 500,000 per ticket iye ọkọ ló máa san mo ń gba 5 million mo ń gba 1 million mo ń gba 2 million ẹnu ò ṣe o wíìgì tá a rà yìí owó ni bàtà gbogbo ẹ̀ náà mo ní ó wá sọ pé òun ṣe múgi mo gbọ́ mo ṣàpò ọmọ wake up. àǹtí mi mo ní láti wá gba lecture lọ́jọ́ yẹn. ó bẹ́tà kó wá gba lecture ṣó ti gbọ́ ó ní ó ṣe múgù ó ṣe kíní kan ó sọjí níbo ló ti sọjí. because báwo mo yẹ fẹ́ ṣe báyìí 25,000 naira yìí mo ní ìjẹ. àbò sọjí náà ìwọ tó wake up. àǹtí mi mo kàn fi yẹn sọ̀rọ̀ ni ọ̀la ni mo ní ìjọwọ́ yìí tí mi ò bá rí mi ò lè gẹ́ẹ̀tì ara mi àǹtí mi ẹjọ́ torí Ọlọ́run. 25,000 naira máa wọlé ìsìn máa kó fún ẹ láì lọ bank láì ṣe anything tó bá tún fẹ́ jù bẹ́ẹ̀ lọ gan máa tún fún ẹ wà nínú. àmọ́ má yẹ rè o ní láti wake up kó dẹ̀ sọjí kó dẹ̀ kúrò ní subscription of 1,000 every month okay follow me.
kí ló tó ń dààmú mi kí ló tún wá mi wá fún kí ló ń fi kọ́ ń disturb mi fún kí ló ń wá mi fún wá dé máa pè mí wọ́n máa pè mí ó yẹ kó mọ̀ pé mi ò fẹ́ rí ẹnìyẹn kí ló tún dé náà bẹ́ẹ̀ ni ló ń pe àwọn ọ̀rẹ́ mi wà ní ẹ̀mí ìpí ìkọlẹ̀ o òun pè mí ìpí ìkọlù òun fi ọjọ́ mi sùn wọ́n òun rojọ́ mi fún wọn kí ló dé gan-an. kí ló ń ṣẹlẹ̀ gangan náà ìfọ̀ tí n bá sọ fún ẹ pé mo mọ nǹkan tí mo ṣe ṣé mo kí mò ń parọ́ fún ẹ ni because mo kàn ń try láti figure things out kí lẹ̀ṣẹ̀ mi mo dẹ̀ rí pé mo ò rí nǹkan kan tí mo ṣe fún ẹ but the only thing tí mo kàn notice ni pé láti bàtọ̀ ti bèrè owó lọ́wọ́ mi tí mo dẹ̀ ń try láti wò pé òkè kí n jẹ́ kó wọ́n yẹn pé tí mo dẹ̀ kó 15,000 wá fún ẹ àti gbà yẹn ló ti change. Túndé inú mi dùn pé o sọ wípé mo ti change yes I have changed for good mo ti change lóòótọ́ mi ò fẹ́ kó wá fi epo ara títí ẹ kó wá fi stain white mi jẹ́ kó ní kálukú rìn ìrìn àjò ẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ má pè mí mọ́ stop calling me má pè fóònù mi mọ́ tó bá dé mọ̀ kó fẹ́ pè mí lórí pé àjọ jẹ́ ọ̀rẹ́ kò sí nǹkan kan láàrin mi àti ẹ mọ́ gbogbo anything tó ń jẹ́ relationship ó ti hẹ̀ láàrin wa láti èní lọ ṣó ti gbọ́. ó dẹ̀ jọ torí ọlọ́run náà at least mo ń try gbogbo possible best mi láti ẹ̀jẹ̀ kí nǹkan lè tọ́jú ẹ̀ ìwọ náà ṣàrí pé mò ń gbìyànjú to God mo mọ̀ pé ó sì máa dá òde ṣe sùúrù fún mi náà jọ torí ọlọ́run. Túndé ṣé kí n sọ fáàtì fún ẹ o ti gbìyànjú bọ́ mo rí pé ìgbìyànjú ẹ kò tó mi ì rẹ̀ fẹ́ kí olótórí tèmi kó lọ kí ọrùn bọ̀ nǹkan tí kò yẹ kó kí ọrùn bọ̀ jẹ́ kí n máa lọ báwo yẹn ṣí mọ́tò ọ̀hún gan sorry o ò lè mọ owó ẹ̀ wá tí ì ṣe wọ lóní. Bọ́lá mo dẹ̀ ń try gbogbo possible best mi náà lórí iṣẹ́ ṣé o ní belief kan máa dá ni ṣé o ní belief kan máa dá ni mo ṣáà ń gbìyànjú nǹkan tí mo lè ṣe àbí Bọ́lá kó dá báyìí má pa mí náà ṣẹ̀ṣẹ̀ ni kí n love ẹ ni Bọ́lá love you. Ọlọ́run ló sọ pé mo ní 12,500 lọ́wọ́ owó yẹn pọ̀ jù yẹn lọ́wọ́ tí mo ní ọ̀rọ̀ lórí pọ̀sì máa ń sanwó yẹn ìbájú praise mi tó sáré mi tí mo dẹ̀ rúdúrú tí mo kàn tí mo rò pé èèyàn gidi pé mi lọ sí ìtìrì àṣepáǹdà ni korofo. Bímbọ́lá nǹkan tí mo máa ń sọ fún ẹ nìyẹn yìí máa bá àwọn aláwìn rìn mọ́ step up game ẹ babe 12,500 naira. kò ní o. Are you kidding me? kò ní sẹ́ẹ̀. ọ̀rọ̀ yẹn ti ẹ̀rùn sí mi ni èló lẹ pé 12,500 ordinary 12,000 naira 500 òun ni bọ̀bọ̀ yẹn ò lè rí fi oúnjẹ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe bí èèyàn ní Uche àti Kọ́lá tí wọ́n ná over 25,000 naira fún èèyàn kọ̀ọ̀kan wa wọ́n ṣàkú náà. àwọn yẹn ò kú ṣá. hello kí ló ń pè mí fún kí ni nǹkan tó ń pè mí fún sẹ́ ìwọ ti rí owó lẹ́yìn ìgbà tí wọ́n fi èmi ṣẹ̀ sí àbí ó wá ní ìwọ ti rí owó dí owó ṣe mi ò ní ìdí owó ẹ ìwọ lórí burúkú yìí jẹ́ kí ká sọ wọn kan fún ẹ o sórí anytime tí o bá jáde tí o bá pàdé mi má dúró o tí yóò bá fẹ́ ṣí ẹ̀sìn ní gbangba ẹ̀sìn ńlá torí màá wọn ẹ̀sìn títí ẹ jìbìtà kí ni màá fi wọn. no tipa ló máa lò. tipa ni màá fi wọn ìyá ẹ tipa ni màá fi wọn ó dè má ṣẹ̀ sí yẹn ìwọ lórí burúkú yìí kí ni kémi sọ́ọ̀rì jábọ̀ lórí àgbẹ̀ fún mi jáde. ẹ̀rí wèrè rẹ̀ ó tún pè mí. ẹ kí ló wá sọ. bébì má bínú kò ní dà fún kíní ká ní bébì ẹ. kan mo dẹ̀ ti wá rí change dẹ̀ ṣé ọ̀rọ̀ ló sọ yẹn. ó fẹ́ kó change ìran abẹ́yẹn lé mi. owó Bímbọ́lá jáde o kó wá jẹyẹ tó kù. Who is it? Come in. Kí ló ṣe ẹ́? Ṣé bí wọ́n lo làlejò òde àtẹ́ǹtì? Kí ló ń ṣe ẹ́ tó ń gbọ́n àlejò ẹ̀? àlejò ṣé wọ́n rí yàn ni mo àlejò náà wà. Báyọ̀ tó dúró yìí. Bímbọ́lá jọ ṣé mo lè rí ẹ. Rónkẹ́ gbà mí o Ṣàkí máa ń ṣe bí ọ̀rá egungun ṣe bí ẹran
o fẹ́ rí mi. Kí ló fẹ́ rí mi fún? Bí a kò jẹ́ ká wọlé lọ ká lọ sọ̀rọ̀ mi ni má sọ̀rọ̀ lójú ọ̀rẹ́ náà. Fún ọ ni. Kí ni nǹkan tó fẹ́ sọ tó rẹ̀ mi ò lè gbọ́? Sọ̀rọ̀ mẹ́yìn. Well, Bímbọ́lá, ó dà pé ó ṣe ń bínú. Torí ẹ̀ náà mo tẹ̀ ṣe ìpè ẹ lórí fóònù pé kó má bínú then. Torí ẹ̀ náà mo ṣe wá in person kí n wá bí ẹ pé kó má bínú. Má bínú, nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn mi mean ẹ bẹ́ẹ̀. I just never prepared for it. Báyọ̀, lẹ́yìn tí wọ́n ti disgrace èmi tán ní E3, ẹ̀yà lè ti kó ìwọ kí wọ́n tún wá èmi wá. Ọwọ́ ní káwọn onílẹ̀ ká lọ sọ. Ládùúgbò yẹn tí wọ́n fi mí ṣe ní ọjọ́ yẹn, Ọlọ́run ló ní kí ní káàṣì lápò. Kí ni ìbá ṣẹlẹ̀? Oríṣiríṣi èèyàn tó wà ń bẹ̀, wọ́n máa pè mí ní orúkọ tí bàbá àti ìyá ò sọ mí. Wọ́n máa ní aṣẹ́wó, wọ́n máa ní ẹ̀rí oníranù, ẹ̀rọ ọmọ òṣì yẹn, ọkùnrin gbé wá sí E3, wọn ò rówó san. Wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ òṣì lẹ́nu. Wo Báyọ̀, máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá pé kò kí ń ṣègboro ni èmi àti ẹ̀ tún ti pàdé lọ́jọ́ òní. Torí ká ní pé ìgboro ni màá tẹ́tí pàdé ni, wàá rí nǹkan tí màá fi ojú ẹ̀ rí. Tó bá mọ nǹkan tí mo ti plan sílẹ̀ fún ẹ Báyọ̀, nǹkan tí mo ti plan sílẹ̀ fún ẹ, Báyọ̀, o máa regret ọjọ́ tó wá sílé ayé ni. Just thank your star. Báyọ̀, mi ò fẹ́ wàhálà lẹ́nu. Mi ò dẹ̀ fẹ́ wàhálà. Mi ò fẹ́ wàhálà. Ó wá jáde kúrò nílé mi. Jáde. Ohun ẹ̀ tí ń lọ sókè o. Bímbọ́lá, but ó kàn take me personal náà ni. Mi mean ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Gbogbo thought tèmi lọ́jọ́ yẹn ni pé bẹ́ẹ̀mi àti ẹ ṣe chill out yẹn, pé bóyá a níná ju bóyá 750, pé bóyá àtẹ̀wà rírú ẹ̀dẹ̀ pátápátá bóyá 800 naira. But ìgbà tó wá ti di ọ̀rọ̀ ní 12,500 mo ti wò pé bóyá a máa drop phone wa, bóyá kí wọ́n drop tọ̀dọ̀ ẹ̀ àbí kémi drop tọ̀dọ̀ mi, ká dẹ̀ wọ́wọ́ lọ sí gbòòrò àbí ká drop bàtà wa. A lè drop ẹ̀ nígbà tí ó ń ṣe pé a gbé mọ́tò lọ, aṣáde ni máa fẹsẹ̀ rìn kiri láì ṣe ṣẹlẹ̀. Bọ́ nígbà tó lóun dẹ̀ wá ti ṣe tí wọ́n ti sanwó yẹn bẹ́ẹ̀ yẹn, gbogbo nǹkan ti wọnú ara wọn náà, ojú òṣà ti wà, àṣírí ti bò. Sórí pé òun ní ìtìjú, aláìní ojú ti dẹ̀ ní ẹ. Ká fi fóònù dúró, ká fi bàtà dúró, ẹ̀wọ̀ yẹn sọ lẹ́nu. So ẹnu ẹ tún gbà láti máa repeat statement yẹn. Báyọ̀, ọ̀rẹ́ mi ò gbà gbà mí. Má gbà mí lọ́wọ́ Báyọ̀ kẹ́. Báyọ̀, máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ gidi gan ni. Torí nǹkan tí mo plan sílẹ̀ fún ẹ kò dáa rárá. Sórí orúkọ ẹ yí kúrò padà ní Báyọ̀ kó máa jẹ́ Oríyọmí. Wọ́n mi tẹ̀wá fẹ́ wàhálà kankan. Mi ò fẹ́ wàhálà. Báyọ̀, jáde síta. Jáde kó máa lọ. Bímbọ́lá azin kí n jáde. Wọ́n ní kó máa lọ. Rónkẹ́ ó wà ní kí n máa lọ. Kí ni gan? Mo wà tí ń lọ. Mo ní kó máa lọ. A ní kó jáde síta sẹ́. Ok, bóyá máa padà wá tí. Tó bá ti lówó. Rárá, azin tínú ẹ bá ti rọ. A ní tó bá ti lówó, ìgbà yẹn gangan ló lè padà wá. Wèrè ni mo bọ́ ẹ̀. Rónkẹ́, wèrè. Ṣó ní pè mí? Ṣó ti pé wèrè ni? Ara ẹ̀ ò já mọ́ o. Bẹ́ẹ̀ ni pé mi ò rí nǹkan náà. Owó yóò lójú tí o. Ní o ṣe máa ní. Ìyẹn ní pé ó tún lè wọnú ilé yìí wá. Ó lórí pé kò ṣe, ó rò pé kùnà fi ń ṣe. Gbogbo ni wọ́n gan ti rí wílé wa. Ta ni ẹ́? Kí ló tó ń dí mi lọ́nà? Ó fẹ́ mọ̀ mí. Ó lè mọ̀ mí. Ó ti rin àwọn ọ̀nà àti mọ̀ mí. Ṣùgbọ́n tó bá lọ mọ̀ mí, tó lọ dá mi mọ̀, ò ní nífẹ̀ẹ́ ara ẹ, wàá sú ara ẹ.
ṣe bí mò ń bá ẹ sọ nígbà yẹn ṣe ló kọ tí ikún. Kí ló tilẹ̀ máa ń ṣèyàn ọmọ èèyàn tí ẹ kì í fi ẹ̀dá yín sílẹ̀ láti darí ayé yín? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ èèyàn ẹ tún kí ń fi àyè sílẹ̀ fún ìmísí Ọlọ́run láti bá yín gbé. Nísìnyí wá ń kábàámọ̀ ní ohun tó mọ̀ kí o tó ṣe. Ṣebí ìdánwò ló fẹ́ ṣe, ó dé ti ṣe. Máa retí èsì fẹ́ dé. Aláìmọ̀kànmọ̀kàn, ǹjẹ́ ìwọ mọ iye ẹ̀dá tí wọ́n ti fìyà jẹ ẹlẹ́dàá wọn? Ẹlẹ́dàá àwọn tó fìyà jẹ, àwọn ló fìyà jẹ o. Ṣé kò tó náà kẹ́lẹ́dàá wọn ni kó fìyà jẹ mí? Tó bẹ́ẹ̀. Òjijì ọkùnrin lélẹ́yìí o, eléyìí ò kìí ṣe tóbi rí o, eléyìí ò kìí ṣe òjijì tèmi kẹ, kí lélẹ́yìí kẹ. Irú àláwò lélẹ̀, aláìkú lélẹ́yìí o. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run alààyè, mo wá ké pè ẹ́, mo wá sádé ẹ́ lórí àlá tí mo lá yìí, Ọlọ́run má jẹ́ ó wá sí ìmúṣẹ. Ò ń gbàdúrà, alákọ̀ọ́rí ń gbàdúrà nítorí ohun tó rí lójú ran lójú àlá ẹ, bẹ́ẹ̀ ni ohun tí ò bá ṣẹlẹ̀ sí ẹ gangan ni mo fi hàn ẹ́ yẹn. Bó o bá ṣe kú nìyẹn, ṣùgbọ́n mo kàn fi èyí hàn ẹ́ kó lè kọ́ ẹ lọ́gbọ́n, kó lè mọ rírì ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. Hello. Good morning. I want to let you know that I'm about to leave. Mo ti rí ẹ kó fẹ́ máa lọ, ṣùgbọ́n rọ aṣọ wo ló wọ̀ yìí? Ó rí bó ṣe rí ni. Ó múra yánmayànmá, ó múra bí wèrè. Ó wo orun orí ẹ̀ ni. Ṣé ò wo mírọ̀ ni? Ó lè lọ bẹ̀bẹ̀ yẹn. Kí ló ṣe aṣọ tí mo wọ̀ yìí? No way. Ibi tó ń lọ yẹn, tó bá rí ẹ bó ṣe múra ẹ, wọn ní jẹ́ kó wọlé. Nǹkan tẹ́mi dẹ̀ ràn ẹ́ lọ ṣe mẹ́wàá very important, so you have to go there. Now, you'll go back inside, get well dressed. You mean I should go and change my clothes? You are not okay with this? But why now? Ṣé bí mo kò fẹ́ lọ wo èèyàn ni? Ṣé bí òun rán mi iṣẹ́?
change ẹ̀. Ibi tí mo rẹ ni Courtyard Marquee Suite. Ó wà ní Ibara House and Estate. Tètè o. Tara ṣaṣa o. Mo ti gbọ́. Abẹ́rẹ́ wọn làwọn mo kóra mi sí báyìí. Irú èèyàn ogun ni mo bá pàdé yìí. Wọ́n dẹ̀ wọ́n mi. Wọ́n sọ fún mi tó bí ògbọ́n ni. Wọ́n ní kí n má lọ pàtí. Wọ́n ní kí n má rìn dé òru. Gbogbo ẹ̀ náà ni mo wá tẹra mọ́ tí mo lọ. Ṣé wọ́n rábọ̀ ẹ̀ báyìí? Ẹ wo èèyàn tí mo pàdé. Èèyàn lọ́sàn-án. Ẹranko lóru. Kí ni mo kóra mi sí báyìí? Ọ̀rọ̀ change náà ni àbí kí ni mo fẹ́ ṣe? Monday has gone. Tuesday has gone. Wednesday has gone. Thursday has gone. Friday has gone. Today is Saturday, the 6th day. Just one day more. But soon, you will pay in money. King Wallo. Bá owó mi níbi tó wà tó ti ń dúró dè mí kí n kó owó mi kí wá bẹ̀rẹ̀ sí ní máa ná earphone. Mi ò ní dáná owó mi. My family, my number one. Let me call my family and get them set. Hello, me to Papa, me know me, Juana. Hello, Aunty Mojí. Mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni mo ti ń bọ̀. Okay, yín náà ń bọ̀ lọ́dọ̀ wa. Ẹ má pẹ́. Màá dóde yín sójú ọ̀nà. Ẹ̀gbọ́n mi, mo ti ń pè wọ́n 5 days ago mo ti ń pè wọ́n, nọ́mbà wọn ò lọ. Ẹ̀yin náà bá mi try nọ́mbà mi tẹ́ bá mọ̀. Ẹ ṣé ẹ má pẹ́ máa dúró. Ó dà mà ẹ ṣé. Hello ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi ìwà kọ́lẹ̀ wù yìí. Láti 5 days ago la ti ń try nọ́mbà yín ò lọ. Kí ló tẹ́ pa fóònù? Ẹ wo ara màmí ò yá o. Wọ́n sick gan ni o. A dẹ̀ need owó láti gbé wọn lọ sí hospital. Sá. Ẹ send address máa wá. Ẹ má worry máa yáwó mọ́tò máa yáwó ẹ má worry. Ẹ má pa fóònù yín mọ́ o. Ó dàbọ̀. Tèmi dùn. Àǹtí mo yẹ fún mi lókun tètè máa lọ ilẹ̀ tí ń ṣú. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ èló ni gbogbo owó tá a fẹ́ ná gan-an. Níbo la ti fẹ́ rówó kò sówó ńlẹ̀.
sórí o ní láti lọ bá bọ̀dà bọ́sùn mọ́ nísìn wọ́n start mọ̀ etí dókítà fẹ́ gbà tàbá gbé wọn dé hospital mo nǹkan tẹ̀mí ṣáà ń try lásán ni jẹ́ ká tètè gbé wọn lọ sí hospital náà any amount tó bá dẹ̀ sọ fún wa máa kọ́ ṣàṣì máa receive treatment lọ́nà. ẹni ká máa lọ ibi olówó kankan lọ́wọ́ ẹ̀ fẹ́mi lókè tètè lọ bá wọn kó fún mi lókè máa ká fi ṣe kíní o. Tèmídù mọ́mì tí ń kọ́ nílé ìdè àti wọn. Báwo ni? Ṣọ́dẹ̀ tí wàá bá yín yanjú ẹ̀ báyìí. Ó mọ̀ pé mi ò láìkí wàhálà especially tó bá dé ọ̀rọ̀ olówó dé tó bá dé mi àtèèyàn pọ̀ so that's why mo ṣe fẹjọ́ ẹ̀ sọ̀gá kó má dà pé bóyá kìnnì kan lè bá wa settle everything. Wàá ní láti wà careful pẹ̀lú bọ̀bọ̀ yẹn sórí bó ṣe wà yẹn kò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù. Àǹtí. Kí lẹ tún fẹ́? Àǹtí, mo ti ń béèrè lọ́wọ́ nínú mọ́tò látàárọ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ kàn ń gbin ẹ̀mí kan rẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan ẹjọ́ ẹ sọ fún mi náà? Uncle, ẹ má worry. Ṣebí tí ní pé kẹ́ drive mi. Ẹ fi mí sílẹ̀. Ẹ kàn fún mi ní 5 minutes ẹ dúró mò ń bọ̀. Àǹtí Bímbọ́lá, àǹtí. Biola Adebayo. Ajá tó ti ń rí ni tó ń jù tó wá rí ni tó ń gbó. Dájúdájú nǹkan tí ń ṣẹlẹ̀ sáǹtì Bímbọ́lá nìyẹn. Wọn ò dẹ̀ sọ fún mi. Kẹ́ni má tẹ̀ lọ ṣe wọ́n lè ṣe nínú àbí kí lọ bá wọn nílé ni. My dear, we are very careful. Thanks for the answer. Yeah, you're welcome. Good morning. Yeah, morning, madam. Ẹ jọ̀ọ́ mo bẹ̀rẹ̀ Mr. Adigun. Oh, Mr. Adigun, okay. Ẹ káàbọ̀ ma. Ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe sí tẹ́ bá ti wọlé marry staircase kan. So you pass by your left, then marry room 8. Thank you. Ẹ wá mà. Ẹ jẹ́ kí n pè wọ́n. Kí lorúkọ yín? Dákẹ́. Okay, ṣe bí wọ́n sọ fún orúkọ ẹ̀ ní Tèmídùn Àwòyàyà. Tèmídùn Àwòyàyà. Hello sir. Sister kan béèrè yín bí báyìí. Wọ́n ní àwọn Tèmídùn Àwòyàyà. Okay sir. All right. Ẹ lè máa lọ. Thank you. Oh boy, kí ló ń sọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ fún madam yẹn?
ṣé o rí bó ṣe ń ṣe bí ewé jóbèlè ni ara ẹ̀ ò balẹ̀ náà. mo tó dẹ̀ ni kọ́ ló máa ṣọ́ wa pẹ̀lú iṣẹ́ wa yìí. Tèmídùn, hold on. Kí ló wá ní fún? Kí ni mi ò ní wá ẹ fún? Ṣé o lò ní handkerchief tó mú ni? Ìwọ ló jẹ́ èso àjàrà. Èmi lè yín kan. Láti ìgbà tó ti mú handkerchief orí handkerchief, òun ni mi ò ti ní sinmi. Àti wípé tí kì bá ṣe wípé o fi handkerchief yẹn ṣe iṣẹ́ ibi. Kí lè tó pa fóònù ló tí mo pè ẹ́? O tún wá sá kúrò nílé, o wá sápamọ́ sí mi báyìí. Bọ́sún fún mi ní handkerchief ọwọ́ ẹ̀. What did you just say? I said. Did you just say mo fi handkerchief ṣe nǹkan? I said it. O fi ṣiṣẹ́ ibi ni. Nígbà tó ti wá mọ̀ pé mo fi handkerchief ṣe nǹkan, what is your problem? You're my problem. You have to give me that handkerchief. I need it. Jẹ́ kí n sọ fún ẹ. Àti wọ àti idiot tó fi course lèmi káàkiri. Bàbá ńlá kú ẹ̀ ní méjèèjì onígbà. Hello? Bọ̀sún kí ló ń ṣe ẹ náà? Kí ló dé tó mú ẹ kó fọjọ́ lọ́jọ́ lọ? Ara kú rí ẹ, o fẹ́ kú ní rèwerèwe. O fẹ́ káwọn ẹbí ẹ fojú sunkún ẹ. Ọjọ́ tí mo dá fún ẹ ní ló pọ́jọ́ kẹfà, ó kọjọ́ kan. Tó yẹ kó fi return handkerchief mi fún mi. Ọkọ tí ọgbọ́n ẹ ò gbọ́. Anyways, látọjọ́ tó ti mú handkerchief mi nínú wallet Bímbọ́lá tó jí sínú àgbò tí wọ́n pèsè fún ẹ nítorí owó. Àtọjọ́ yẹn náà ni mo ti yọ nǹkan mi. Lọ́jọ́ yẹn làgbò ẹ̀dẹ̀ ti bàjẹ́. Yes, mo ti yọ. Àwọn ará ilé ẹ̀ tún sáré kiri. Ìwọ náà mo máa bí aṣáájọ wà ń bíbá iná ni. Kì í ló ga o. Ṣé o ti rí nǹkan tí mò ń sọ fún ẹ sí pé ó dáa kéèyàn máa observe. Ìgbà tó délẹ̀ kan tó ń gbọ̀n gbọ̀ngàn bí ewé ojú omi, mi sọ fún ẹ, ṣé o rí? Ọlọ́run á máa ṣọ́ wa pẹ̀lú iṣẹ́ hòtẹ́ẹ̀lì tá à ń ṣe yìí o. Mr Observation bẹ́ẹ̀ ṣe observe náà rí bó ṣe tún gbọ̀n bọ́ta. Ó ga o. Ọlọ́run ló ní kó tẹ̀ má para wọn sínú room. Torí tó bá para wọn sínú room, wọ́n kàn máa kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ léèyàn lọ́wọ́ báyìí ni. Àfi sùúrù o. At least èmi ṣì try. Wọ́n tó sáré lọ fún ní room number nǹkan. Bọ́sún. 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 Let's go. Ó bó ṣe tún fi mọ́tò lera wọn bọ́ta. Ẹ máa ṣe ilẹ̀ lọ bó ṣe ń lọ, ẹ máa ṣe ilẹ̀. Ẹ máa kó ló mọ́ mi lọ́wọ́ o. Ìjọba yín ni mí, mo ẹ̀ ṣe máa ń wáyé wà kò dáadáa. Ẹ sọ fún mi ẹ̀ mọ̀ bí àmọ̀lẹ́ bá yín sort things out. Àní kẹ́ máa wọ̀ ọ́rẹ́, kó ṣe ìwọ̀n tẹ́lẹ̀ dá sí sẹ́ẹ̀ lè dá sí. Kò lè yé yín, èmi nìkan ló yé, kò lè yé yín. Èmi nìkan ló yé, má wọ̀ ọ́rẹ́. Àwọn olóṣèlú gbà wọlé. Tó tí ó rí handkerchief mi. They sort things out for me now. You don't have to just know. Ẹni tó tẹ̀lé. Kí ló ṣe? Ẹ park, ẹ park, ẹ park, ẹ park, ẹ park, ẹ park. Wọ́n máa gbọ́dọ̀. Kí ló ṣẹlẹ̀? Ó ti bọ́ sílẹ̀.
Bọ́sún, fún mi ní handkerchief ọwọ́ ẹ̀. Bọ́sún ò ń gbọ́ o, fún mi ní handkerchief ọwọ́ ẹ̀. Bọ́sún, fún mi ní handkerchief ọwọ́ ẹ̀. Bọ́sún. Gbogbo ayé gbọ́ nǹkan tí èmi àti ẹsẹ̀ tí ilé fi jóná. Dá mi lóhùn sí. Kí ló? Bọ́sún. Mo mọ̀ ní mo bá wí ni. Fún mi ní handkerchief ọwọ́ ẹ̀. Bọ́sún. I'm trying. Ṣé wọ́n gbọ́ ni? Ẹtí ni. What do you mean? Fún mi jáde. Kí ni gan? Fún mi lákàtí bọ́ ìjáde. Kí ló àpò ògbọ́n ni? Mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ògbọ́n ni. Bọ́sún. You are leaving. Let's move. Oh yeah, move. Move. Crazy. Move. This guy is crazy. He's crazy. Èmi gbọ́ sọ pé mo crazy jùlọ. Ẹ máa tún ilẹ̀ ẹ̀ náà yẹ kókó já mọ́ wa lọ́ra. But sister, if you tell me what is going on right now. You don't know nothing. Tell me now. Ẹ rí nothing. Ẹ wo, ẹ ṣe máa tún ilẹ̀. Ẹ ṣe máa tún ilẹ̀ lọ. Ẹ máa tún ilẹ̀ mẹ́yẹ̀ kó lọ o. Kó má sàmọ́ wa lọ́wọ́ o. Òun náà yẹ ya. Ẹ máa tún ilẹ̀ máa tún ilẹ̀. Ó wà ra mi ṣe ra mi. Ẹ tí mo ṣe yìí láṣẹ mọ́ báyìí. Wọ́n ti bá mi sọ sí mi yẹn gbọ́ ni. Ó wà ra mi ṣe ra mi. Ìwọ Ọlọ́run. Yọ mí ní ilé. Ọlọ́run yọ mí o. Yọ mí. Ọlọ́run yọ mí. Ẹ wo. Óyá ìtú ẹ̀. Óyá. Ẹ bá yẹ kó lọ. Óyá ẹ̀ bá lọ. Bọ́mbà tó bọ́mbà lẹ́kẹ́ máa fi ṣe óyá. Then, ṣe báyìí fún mi rí o. Ó ṣe mí káyé bí mo ṣe ń ṣe yìí. I swear to God on my life. Ẹ ní rasta. Kò lè yẹ yẹ. Ẹ máa tú ẹ̀. Kò lè lọ. fẹ́ máa wá ìlú gbogbo ilẹ̀kùn wà locked ọ̀nà tó fẹ́ gbà wọlé dà ìyálà já ẹ̀ ń wá ìmì àbí nígbà tó bá wọlé níbo ló ti fẹ́ rí handkerchief. Hello, sir. Mo ń
ń gbọ́. Ẹ sà, iṣẹ́ tí ń ṣe sà, mo padà dénú lẹ́sìn, so mo wá wo bí tí mo fi handkerchief yẹn sí. Mo wá rí i pé àwọn gbó kan tó yẹ pé èmi ò fi sínú handkerchief yẹn sílẹ̀ nínú kòkò yẹn ó ti wà ń bẹ̀. So mo wá ní kí n béèrè pé kí ni next step tí mo tún máa take báyìí sà. à ń sọ bẹ́ẹ̀ fún ọ bó lọ ti mọ̀ pé kó ń wò nù kí ni. iye yìí sà bí ìgbà tá a bá sọ wípé èèyàn mú àgbo kò yé yín bí ìgbà tá a bá sọ pé handkerchief tí mo fi síbẹ̀ ó ti wà surrounded pẹ̀lú àgbo ó ti wá kì dáadáa. ń bọ̀ o jọ́ ọmọ gbé fún un. Bọ́sùn dákun ọjọ́ mélòó mo sọ fún ọ wípé kíní wọn lò kọ́ tó sí. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Bàbá mo ti ṣàṣìṣe ọjọ́ kẹfà ni mo wálé mo ti ṣàṣìṣe. Lórí pé lérí ibú ni ọ́. Bọ́sùn ó sì rè ní orí rẹ̀ yí ni tiẹ̀ ti bẹ́ẹ̀ o ọ lè sóríire mọ́ èmi ọmọ pé lórí ibú jàtijàti báyìí ni ọ ni mo wá ń bọ́ ọ ṣe kí lọ tiẹ̀ kọ́kọ́ yànnà ẹ̀dọ̀ mi fún náà God forbid èmi ọmọ pálásì wo kò burú tiẹ̀ ti bẹ́ẹ̀ o. ẹ sà kí ni kan mi tí yàn tún lè ṣe báyìí sà kí ni solution sà. ọ lè sóríire mọ́ sọ ọmọ sí kọ́tò ń tó ṣe nígbà tá a ní ọsìn kan ní ọjọ́ méje tọ́ọ̀rẹ́ sí ọjọ́ kẹfà day 6 sọ ọmọ pọ́ọ̀lì sóríire mọ́ ìsíkọ́tò rẹ̀ nu gbogbo tí wọ́n bá sọ pé ń jẹ́ owó ọ̀lẹ́gbúrò rẹ̀ mọ́ bá wọn ro mọ́ wulẹ̀ dára rẹ̀ láàmú pọ́n ronú bọ́ ti rówó mọ́ dára rẹ̀ láàmú rárá bọ́ bá ti ń róúnjẹ méjì jẹ́ lójúmọ́ kọ́ tún mọ́ sọ pẹ́ ni kò sì mọ́ retí kú láìpẹ́ ọ̀tán. bàbá torí ọlọ́run ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ torí ọlọ́run sà ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ torí ọlọ́run ẹ bá mi wá solution sí sà torí ọlọ́run. kò ní dáa fún ọ ìyá wèrè ni mo bá wá rí mi èmi ò bó lérí ibú ṣe pọ̀ àwọn elóríire yẹn lèmi bá pàdé mọ́ wa ó bọ́ ọ bá wà ikú tí ọ jẹ́ pé kò yẹ ọ kó tó bí oṣù mélòó kan tí wọ́n fi pa òun òní olónìí lọ́ọ̀kú dànù àbáyé rẹ fẹ́ bàjẹ́. bọ́sù tá ń sèse yìí o wọ́n fún mi handkerchief yẹn o mo ti wà ń bì wọ́n fún mi handkerchief ọwọ́ ẹ o bọ́sù wọlé sèse yìí náà bọ́sù. Abímbọ́lá ó ti tó ó ti ṣe tó báyìí fi yòókù lẹ̀ fún mi I will handle it ibi tó bá dé iná dáa máa gbé yòókù báyìí mo kàn fẹ́ kí wọn náà rí i pé gbogbo nǹkan tó ń dọ́kọ̀ ní wúrà o mo lè gùn kẹ́ mo lè sọ mo dáa mo dùn wò ojú kòkòrò àjẹbánu ibi tó ń já sí ò dáa ẹ má bára yín láyé jẹ́
eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún àwọn akẹgbẹ́ ẹ̀ tó kù wípé kò dáa kọ́mọbìnrin bá rẹ̀ láyé jẹ́ nítorí ìkéde, nítorí ayé tó máa tán. Ẹ̀yin erùpẹ̀ lásán, ẹ̀yin erùpẹ̀ ilẹ̀. Ó dàbọ̀. ẹ ṣé o, ẹ wò mi mọ bí tẹ́ ẹ wà o, ṣùgbọ́n bí kíbi tẹ́ ẹ bá wà ẹ rí mi tí mò ń dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mi ì tún jẹ́ padà sí ìdí èébì mi mọ́, ìdí èébì yẹn mi ì tún padà síbẹ̀ mọ́. Ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin gan ló yẹ kí n máa pè ní ọlọ́run mi, ẹ̀yin gan kò tiẹ̀ ní ọlọ́run mi, ẹ̀yin gangan ni. Ẹ ṣé o. Why did I do this? Owó lórí ẹ̀ Bọ̀sún. Orí owó lórí ẹ̀ ìwọ́jú lónìí. Àwo ọ̀dà kan. Wo ìwọ ti jí lóòrọ̀ yìí ti bẹ́ lẹ́dà sọ̀rọ̀. A sì ti bọ́ ọpẹ lẹ́dà rẹ̀. Owó ti wọ́ rí owó ti wọ́ ọkàn. Sìkìsìkì mọ́ mi owó dé. Ìgbé tí èlé òun. Ọdún lówó nù o. Baba, no be this kind level I dey talk. Me I don tire make I dey communicate with client come post me. I don tire make client dey post me, Baba. Mo fẹ́ rí lówó, I wan rí iṣẹ́ owó kò yé yín, Baba. Na that kind level I dey talk. Ọmọ ń bẹ gan. Wọn mọ bí ìyá rẹ̀ gan ti manage tó ta lè gbóná láti kékeré wọn mọ. Wọ́n tí àìgàn ni. Gbogbo tá à ń sọ kọ́ tẹ́tì rẹ̀ owó rẹ̀ kò yọ nísìnyí ọkọjá gbogbo pálapàla òsì tá à ń sọ tẹ́lẹ̀ hàn. Bẹ́lẹ̀ ti wà yìí handkerchief là á lò, handkerchief funfun tí ológo kan ti fi nu ojú ó tán. Ìkọ̀kọ̀ náà lẹ ṣe ń sọ, Baba. So handkerchief yẹn máa wá fi nu làpí mi dẹ̀ máa bá sọ̀rọ̀ á wá dá mi lóhùn. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Wọ́n torí tiẹ̀ wọ́n rẹ̀ gbà síbi. Ìjọ mi tó bá ti ń bọ̀ wọ́n mọ̀ fẹ́ gbà síbi sẹ́gbẹ́ mi. Lẹ́kọ̀ọ́ láti kékeré mi ó kọ́ wọ́n kọ́. A ní òye bẹ́ẹ̀ mọ́. So rákásí fún ọmọ ọ́fíìsì nínú ìkòkò yìí. Èyí tí ọkùnrin ológo kan bá ti lò ní kò yọ nísìn ọwọ́ àfíìsì ìjọba rí tó bá ti wá àfíìsì mu sọ bí mo ti sì wò yẹ̀wò ọ̀tún gbọ́dọ̀ dọ́rù rẹ̀ wò àfi tó bá péjọ méje kò yọ lẹ́yìn ọjọ́ keje tó bá fi handkerchief fún sí bá di ọjọ́ keje òun ọ lọ sí ní ọjọ́ keje ọgbọ́n mi dáadáa ọ sì bó bá ti sí ọ máa ń kásí fún bó bá ti máa ń kásí fún owó dénú òun lọ́mọ lò wò lọ sí stéètì yín sọ pé ọ fẹ́ ṣe gọ́fúnà wọn fún ọ ìwọ lọ́sẹ̀ ọ ní ìdí bàbá àṣàlẹ̀ kankan ọ náwó pa wọn bó bá ń gbọ́ owó. Báwo ni mo ṣe wá fẹ́ mọ irú handkerchief ológo tẹ̀ ń sọ yẹn? Ọlọ́run yọ mo rò pé ọ fẹ́ lì tẹ́lẹ̀ ni tí bọ́ọ̀bà ilé bèrè yùn mo lu ọkọ̀ tó kù ni èmi náà ti múra rẹ lẹ̀ jẹ̀ǹgbẹ̀ tí èlé ògùn rí abẹ́nú gangan ọ̀yà tẹ́wọ́ rẹ̀ ọwọ́ òsì yẹ wà lọ́wọ́ rẹ̀ 24/7 ní kọ́ mọ̀ wà lọ́wọ́ rẹ̀ ojoojúmọ́ ayé ìbọn ṣùgbọ́n ọ̀tọ̀ tí ó mọ̀ wà lọ́wọ́ rẹ̀ tí orí ibi táǹkàsì fi ń bá wọn ní ọ̀sọ̀ fún ọ níjọ́tọ̀ bá fi lè kàn ara rẹ̀ ó ṣe ọ́ ní nǹkan kan ara ó bọ́ sọ̀rọ̀ bára bá ti bọ́ sọ̀rọ̀ ọ̀tán ọ̀rọ̀ àkásí fún un kò ní pẹ́ pàápàá mo ti ṣe gbogbo tí olùfà tí ó fa gbogbo ẹ̀ wá mo ti ṣe sí ọwọ́ wo ni màá kí ìbọn àárín ìka tó bá wù ọ́ kó sàtijọ́ owó sí náà ní ìka tó bá wù ọ́ ni ọ̀tán bẹ̀rẹ̀ gbé nǹkan dákun ẹ̀rù ẹ ti ń bà mí bọ̀ tí ń gbọ̀n yìí o tó farabalẹ̀ yìí o. ẹ má wọlé má fa gbogbo nǹkan tẹ́ sọ ti yín pápátá. Bàbá tó bá ṣẹlẹ̀ bá yẹn fẹ́ kó ṣẹlẹ̀ tó wó dé tí mo rá àwọn nǹkan tí mo fẹ́ control ṣẹ́rí létẹ̀ wa ẹ̀ máa wò máa tún kọ́. torí wípé àwọn òǹjọ yín lójú níbẹ̀ ẹ̀jẹ̀ pàwọn 419 tí ó gba ọ ni àwọn yín ó jọ ọ lójú ọ ti rí halẹ̀ bí rẹpẹtẹ wọ́n ti jẹ́nu wá gbọ́ dákun ọjọ́ méje ni mo pè ó
lọ́ọ́ fi tọ́jú rẹ̀ ó ṣe kókó. ara rẹ ti ń gbẹ̀ nígbà lẹ́rù o bọ́ ọ bá ti fi handkerchief sí ọ gbọ́dọ̀ sí wò ó ń dẹ̀yìn ọjọ́ keje ẹni bá dánrù rẹ̀ wọ́ dán tán o àmì burúkú ni o ìhun burúkú ọmọ jálò burúkú burúkú ọmọ jálò burúkú ni o sọgbọ́ ìhun báwọn lẹ́yìn náà tó bá ti wá yọ ọ̀hún ó kà ń ti parí sẹ́nu tiẹ̀ o àbúrò ní báwọ̀ ire ní ọmọ bọ̀ ire ní ọmọ bọ̀. ọkú ẹ káàsán ẹ jọ mo ní ìdí assistant kan ni. kí ni mo lè ṣe fún yín. ẹ ṣe nǹkan kú nǹkan tó ṣe yín pé mo wá wo ọ̀nkú mi kan ní àdúgbò yìí ni ó wá ṣe mí lánàá pé mi ò bá wọn mo pe nọ́mbà wọn ti switch off mo kan gate mi ò rẹ́ni ṣe gate fún mi ìgbà tí mo wá pé mo ti dúró pẹ́ jù mo wá pé ó dà pé màá láti máa lọ kò wá sí owó kọ̀ọ̀kan lọ́wọ́ mi tí mo lè fi ṣe transport. èèlò gangan ló máa gbé yín padà síbi tẹ́ ń lọ. ó máa cost mi tó 2,000 naira. 2,000. bẹ́ẹ̀ ni sá. Àbújá lẹ̀ ń lọ ni. rárá sá kò sí nǹkan tó jẹ́ kó tó yẹn ni pé owó mọ́tò yẹn gan máa tó 1,000 àbí 1,200 ebi dẹ̀ ń pa mí máa láti jẹun àti pé mi fẹ́ kí n délé kó má kó change mi lọ́wọ́. ó ti yé mi ẹ wá ní kẹ́ ròpin sí mi lọ́rùn no problem ẹ gbà tó bá wá kéré ẹ lè jù sẹ́yìn. ọ̀nkú mo dúpẹ́ lọ́wọ́ yìí ni mo ṣẹlẹ̀ mo tún ní nǹkan kan sà. ẹ fẹ́ dúpẹ́ ẹ fi dúpẹ́ lẹ ṣe. ẹ dúró mo fẹ́ ọ̀nkú ẹ tẹ̀ dúró náà broda ẹ fẹ́ ṣe nǹkan kan. kí n tún kó tọwọ́ mi lẹ̀ kẹsà nífa kò lè jẹ. nǹkan tí mo sọ kọ́ nìyẹn ẹ ti try fún mi ẹ fẹ́ ṣe nǹkan kan mo mí pé ẹ fẹ́ dáwọ́ lé kinní kan kò bá sàn kẹ́ ẹ má ṣe sórí kò bá style yín mu. sọ nǹkan tí mo fẹ́ ṣe yẹn kì í má ṣe rárá beautiful my advice tèmi náà máa fún yín bí mi náà ṣe rí yìí ẹjọ́ pastor kò yẹ yín sọ nǹkan tẹ́ bá kọ́ lọ ṣe ni pé ẹ lọ wá bíbélì kẹ́ wá máa polongo ìyìn rere káàkiri gbogbo owó tẹ́ dé mi dúró tẹ́ béèrè yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa fún yín lọ́fẹ̀ẹ́ lófò láì ní pé ẹ̀bẹ̀ ń tẹ́ wá bá tàbí kò yé yín. mo ní nǹkan tí mo sọ kú ọ̀nkú broda ẹ má ṣe òṣà ti gbọ́. What have I done to my life? What have I done to my life? Why did I do this? Hello, sir. Bosso, your white handkerchief to jet ebi kúrò nínú àgbo yẹn. Mo ti báyìí mu sir, but ó ti tutù sir. Ó ti tutù sir. Dìde. Mo ti dìde sir. Ó yá máa mú bọ̀ wá bá mi. Nsìn. I'm so sorry, sir. Ẹ jọ̀ọ́, torí Ọlọ́run, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ dáríjì mí, sir, please. I brought your handkerchief, please. Ẹ dáríjì mí. Èmi kì í ṣe Ọlọ́run. Ọlọ́run nìkan lọ́ba aláforíjì. Tó bá wu ẹlẹ́dàá àánú rẹ̀, á dáríjì ẹ́. Ọlọ́run kàn lò èmi láti fi kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ni. Èmi kì í ṣe Ọlọ́run. Ò ń sáré ayé tó lè bá. Ẹlẹ́dàá ò gbà mí láàyè kí n fi ìyà jẹ ẹ́. Ó kàn fẹ́ kí n kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ni. Dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ pé ó mú ìdàkejì mi.
àbí wọ́n mọ̀ pé méjì lọ́lọ́run dá ayé ni ó dá akọ ó dá abo akọ òkúta abo òkúta akọ igi abo igi lákọ lábo lolódùmarè dá ohun gbogbo ó dá òkè ó dá ilẹ̀ ó dá ohun ó dá òṣùpá méjì lẹ́lẹ́dàá dá èmi náà dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ pò mọ ìkejì mi orúkọ mi mìíràn àmọ́ jẹ́ ìkìlọ̀ mo ti kì í lọ ò gbọ́ orúkọ mi mi àmọ́ jẹ́ ìjìyà kí ló dé tẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹlẹ́dàá dá mi láti kọ irú yín lọ́gbọ́n láti kì í lọ tàbí láti fìyà jẹ yín ìwọ àtàwọn ẹgbẹ́ ẹ̀ tẹ́ máa ń ṣerú nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin ìka apanilẹ́kúnjayé ẹ̀yin tẹ́ ń pa kádàrá àwọn ẹni ẹlẹ́ni dá sáìdá tó bá ṣe wọ ṣe wọ àjẹgbà àwọn ìwà burúkú tẹ́ ń wù yìí ẹ handkerchief tí ẹni ẹlẹ́ni fi nujú ẹ fẹ́ lò ẹ bá yé ẹni ẹlẹ́ni jẹ́ torí pé ẹ̀yin fẹ́ dolówó dúró náà tó bá ṣe pé ìwọ náà bá ṣerú ẹ̀ sí ṣé ó máa dùn mọ́ ẹ déwájú ẹlẹ́dàá tàbí kó jẹ́ ẹnìkan nínú ìdílé tiẹ̀ tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì nìyẹn ṣé ò ká ni ẹ̀rù Ọlọ́run ò bá ẹ́ ó wò ó débi tí Bíbélì ti sọ pé ṣáà wò ó erùpẹ̀ ni ìwọ yóò padà dérùpẹ̀ tó bá jẹ́ pé mùsùlùmí nìyẹn ó rí kanú alukuran ni tó ní kullu nafsin za'iqatul maut gbogbo ẹ̀mí tó bá ń mí atọ́kùwò ọmọ ẹ̀dá dọ̀rọ̀ èèyàn á tán ayé fúnra ẹ̀ á tán tó bá gbogbo tó rówó tó wá ipò tó rí ipò tó fi ọtí wáìnì ṣe ikùn lọ́ṣọ̀ọ́ tó jẹ gbogbo wọn àdídùn tó wù ẹ́ jẹ tó kó gbogbo àwọn obìnrin arẹwà kẹ́gbẹ̀ẹ́ níbo ló fẹ́ bá ẹ dé tó bá ráyé kí ló fẹ́ fi ṣe. kí ló fẹ́ máa yé jẹ ayé tó lè rí ayé tó lè mú tó bá ráyé kí ló fẹ́ fayé ṣe ayé tọ́mọ ènìyàn ò lè bá ayé tá a tán tọ́mọ ènìyàn ní ẹ̀ náà tán ìwọ ò máa yé ẹni tó mọ Ọlọ́run ẹlẹ́dàá nìkan ló máa yé ẹni tó bá máa yé ló ń jogún ayé ẹni tí ò máa yé jogún ìyà ò máa yé ọmọ ènìyàn tó ń lé ayé dàbí ọ̀pọ̀lọ́ tó ń bẹ lórí ilẹ̀ ayé fúnra lára rẹ̀ wá dàbí ẹyẹ tó ń fò lójú ọ̀run ikú tí ó pa ọmọ ènìyàn ó dàbí ọlọ́kọ̀ ẹni tó mú spear dání tó wá wà lórí ẹṣin ó ń lé ọ̀pọ̀lọ́ ó fẹ́ pa ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ò lè bá ẹyẹ tí ọlọ́kọ̀ á fi pa ọ̀pọ̀lọ́ ayé yẹn ló ń lé ká tó fẹ́ bà tọmọlàkejì jẹ́. ìkà nìyẹn ọ̀dájú nìyẹn òdòwò nìyẹn kí ló fẹ́ fàyè ṣe tó bá ráyé ọ̀hún tán ẹ̀dá ò lè báyé látijọ́ tó ti ju handkerchief mi sínú àgbo ẹ̀ ni mo ti mú nǹkan mi padà handkerchief mi kọ́ ló wà lọ́wọ́ ẹ̀ erùpẹ̀ ilẹ̀ lásán ni. ní gbólóhùn kan mo fẹ́ kó o sọ fún mi kí ni ohun tó wà lọ́wọ́ ẹ̀. erùpẹ̀ ilẹ̀ nìṣà. erùpẹ̀ ilẹ̀ ntí ọmọ ènìyàn ó padà wá dà lọ́la nìyẹn erùpẹ̀ ilẹ̀ lásán. You stole my handkerchief. You stole my white handkerchief.
aṣọ ìnojú mi funfun ó jí mú ọmọ èèyàn tí ó padà dèrò pẹ́. Erupe Ile. Erupe Ile. Erupe Ile. Erupe Ile. Àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀, àṣetán ó wá ń dà pọ́n. Àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀, àṣetán ó wá ń dà pọ́n. Má mà ṣe o, àbámọ̀ ò ṣe. Má mà ṣe o.